ìjọba orílẹ̀-èdè United States of America lábẹ́ ààrẹ Donald Trump wọ́n mà ti kéde, wọ́n ti fi àwọn tó wà lẹ́yìn àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò tí wọ́n ń pè ní Islamic State of Iraq and Syria ìyẹn ISIS, wọ́n ti fi orúkọ wọn síta. ìyẹn àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò tí wọ́n ní ẹ̀ka káàkiri àgbáyé, kódà táwọn ẹ̀ka wọn tí wọ́n wà lórílẹ̀‐èdè Nàìjíríà, wọ́n ti fi àwọn alátìlẹ́yìn wọn, àwọn tó ń ṣe àtìlẹ́yìn wọn, wọ́n ti fi wọ́n síta, tó sì jẹ́ kàyéfì ńlá wípé ọmọ ilẹ̀ Haúsá kan tó jẹ́ olówó ó wà nínú àwọn tí ó ń ṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ ISIS. Kódà èyí tó jẹ́ kàyéfì ni pé ìlú Èkó lágbègbè Agége òun ni ọmọ Haúsá yìí òun ló ń gbé, èyí tó ń ṣe àtìlẹ́yìn fáwọn ọ̀daràn àwọn afẹ̀míṣòfò tó ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò ní Nàìjíríà àti káàkiri àgbáyé. Bí wọ́n bá ń sọ̀rọ̀ ọ̀kan lára ẹgbẹ́ afẹ̀míṣòfò tí ó ní agbára jù lágbàáyé tó ì jẹ́ pé ó ní orílẹ̀-èdè Amẹ́ríkà, wọ́n ti kéde gẹ́gẹ́ bí ẹgbẹ́ afẹ̀míṣòfò tí àwọn ń gbógun jù táwọn sì ń wájú. ẹgbẹ́ Islamic State of Iraq and Syria ISIS ó ní ẹgbẹ́ náà ó, fún àwọn tí ò sì mọ bí ISIS bó ṣe jáde. ẹgbẹ́ burúkú kan tó ń jẹ́ ẹgbẹ́ Al-Qaeda tí olórí wọn olóògbé Osama bin Laden tó jẹ́ apàṣẹwàá àti olórí oko wọn tó ń fẹ̀mí èèyàn ṣòfò káàkiri àgbáyé nígbà náà. àwọn ẹgbẹ́ yìí ni wọ́n máa tún ṣe àtúntò ara wọn tá padà yí orúkọ padà sí Islamic State of Iraq and Syria èèyàn ISIS, èèyàn lẹ́yìn òkú ọ̀gá wọn Osama bin Laden ní ọdún díẹ̀ sẹ́yìn. ṣùgbọ́n láti ìgbà ikú Osama bin Laden táwọn èèyàn ti di ẹgbẹ́ ISIS, níṣẹ́ ni wọ́n máa ti ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè àgbáyé. bẹ́ẹ̀ ni àwọn ẹ̀ka wọn ti wọ orílẹ̀-èdè Nàìjíríà ní ọdún díẹ̀ sẹ́yìn. ṣùgbọ́n oníṣẹ́ lórílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n kéde wọn gẹ́gẹ́ bí ọ̀tá táwọn gbọ́dọ̀ rẹ́yìn, tó ì jẹ́ pé káàkiri àgbáyé ìlànà Amẹ́ríkà ni wọ́n ti máa ń lépa wọn káàkiri. ní ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn ní ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ló kéde pé òun pẹ̀lú àwọn àjọṣepọ̀ àwọn sójà Nàìjíríà àti ìjọba Nàìjíríà, àwọn pa olórí ISIS kan ní ilẹ̀ adúláwọ̀ tó jẹ́ ọmọ Nàìjíríà èyí tí wọ́n ń pè ní Ayman Inoki, tó sì jẹ́ pé ilé ìfihàn pé orílẹ̀-èdè Amẹ́ríkà gbogbo bí ni wọ́n ti ń dọdẹ àwọn aṣíwájú ẹgbẹ́ ISIS káàkiri. ṣáó nínú ọ̀sẹ̀ yìí ni wọ́n máa kéde àwọn alátìlẹ́yìn tó ń kó owó sílẹ̀ fún ẹgbẹ́ afẹ̀míṣòfò yìí. bẹ́ẹ̀ ni wọ́n náà jẹ́ ọmọ Nàìjíríà, ọmọ orílẹ̀-èdè Syria àti ọmọ orílẹ̀-èdè Turkey. bẹ́ẹ̀ náà lọ́mọ France kan náà wà ńbẹ̀. orúkọ ọmọ Nàìjíríà tí wọ́n wá dá ó máa jẹ́ ọmọ Haúsá, òun ni wọ́n máa pè ní Muhammad Mukhtar Adamu. ọjọ́ kejì oṣù kẹjọ ọdún 1990 ni wọ́n bí ọkùnrin tá à ń sọ yìí, èyí tó túmọ̀ sí wípé ọmọ ọdún mẹ́rìndínlógójì 36 ni Muhammad Mukhtar Adamu, tí ó ń ṣe àtìlẹ́yìn tó ń kó fáwọn afẹ̀míṣòfò Nàìjíríà àti káàkiri àgbáyé. wọ́n ní ilé ẹ̀ ó ń gbé ní agbègbè Capitol Road ní Agége ní ìpínlẹ̀ Èkó. bẹ́ẹ̀ náà ni iléeṣẹ́ pàṣípàrọ̀ dọ́là ní àwọn tó ń ṣẹ́ dọ́là tó ń pè ní Bureau de change ní orúkọ iléeṣẹ́. wọ́n ní iléeṣẹ́ kan wà lẹ́kọ̀ọ́ ní èyí tí nọ́mbà iléeṣẹ́ jẹ́ RC 1555604. wọ́n ló tún ní iléeṣẹ́ tó ti ń ṣẹ́ dọ́là míì, wọ́n ló tún ní míì náà sí ìlú Kano ní Muritala Muhammed Way ní ìlú Kano, tí nọ́mbà iléeṣẹ́ yẹn tó jẹ́ RC 1763824 àti tí ìmíì tuntun ní sí inú pápákọ̀ òfurufú ìjọba ìpínlẹ̀ Èkó, èyí tí nọ́mbà iléeṣẹ́ yẹn jẹ́ RC 1462752.